èyí lohun tí ẹ gbọ́dọ̀ mọ̀ nípa àfikún owó iná mọ̀nàmọ́ná. iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè yìí Nigerian Electricity Regulatory Commission NERC ti kéde àwọn tí ọ̀rọ̀ owó tó gorí iná ìjọba tó ṣẹ̀ṣẹ̀ wáyé yìí kàn gbọ̀ngbọ̀n. gẹ́gẹ́ bí Musiliu Oseni tí í ṣe gbákejì olórí àjọ NERC yìí ṣe sọ, ìpele 5 ni wọ́n pín àwọn oníbàárà iná mọ̀nàmọ́ná sí, àmọ́ tó jẹ́ àwọn ìsọ̀rí kan péré ní ọ̀rọ̀ àfikún owó yìí kàn. ìpele 5 yìí ni àwọn band A, B, C, D àti E. okòólénígba-àti-5 ìyẹn 225 naira ní kílówàtì mítà yóò máa kà fún wákàtí kan dípò náírà 16 66 naira tó wà tẹ́lẹ̀ fáwọn tó bá wà ní ìpele A, ìyẹn band A. iléeṣẹ́ yìí fi aráàlú lọ́kàn balẹ̀ pé àwọn oníbàárà tó wà nípele band A yìí nìkan ni owó iná wọn gbéra sókè sí ti àtẹ̀yìnwá. bákan náà ni iléeṣẹ́ yìí tún pa á láṣẹ fáwọn ẹ̀ka iléeṣẹ́ wọn tí wọ́n ń pín iná láti ṣe àgbékalẹ̀ ìkànnì kan sí orí ayélujára kó tó di ọjọ́ 10 oṣù kẹrin ọdún yìí, èyí tí yóò fáwọn oníbàárà láǹfààní láti mọ ìpele tí wọ́n bá wà gan-an. èyí ni wọ́n ní yóò ṣeé ṣe fáwọn aráàlú ní kété tí wọ́n bá ti tẹ nọ́mbà mítà wọn tàbí èyí tí wọ́n fi ń sanwó ní báǹkì sí i. fún àwọn aráàlú tó bá fẹ́ mọ ìpele táwọn wà ṣáájú ìkànnì ayélujára NERC tí wọ́n fẹ́ ṣe, àwọn band A tí àfikún gun orí owó iná wọn làwọn oníbàárà wọn tí wọ́n ń jẹ ìgbádùn iná mọ̀nàmọ́ná oní 20 wákàtí sí wákàtí 24 20 to 24 hours. ó wá kéré tán 20 wákàtí lójúmọ́ kan. ìpele kejì tí ṣe band B ní àwọn tí wọ́n ń lo iná láàrin wákàtí 16 sí 20 lẹ́yìn tí kò dín ní wákàtí 16 16 hours lójúmọ́ kan. ó kéré tán wákàtí 12 tàbí wákàtí 12 sí 16 làwọn oníbàárà tó wà ní band C fi ń lo iná lójúmọ́ kan. nígbà táwọn tó wà ní band D ń gbádùn iná láàrin wákàtí 8 sí 12. àwọn ìpele tó kẹ́yìn ìyẹn band E ní àkókò tí wọ́n fi ń lo iná kéré jùlọ, ìyẹn láàrin wákàtí 4 sí 8 lọ́jọ́ kan. nínú agbègbè bíi 589 481 tí àwọn oníbàárà tó jẹ́ band A tí ọ̀rọ̀ owó iná tuntun yìí yóò kàn ní Àbújá ti léwájú pẹ̀lú agbègbè 57 107. Jos Electricity ní ìpínlẹ̀ Plateau ló tẹ̀lé tó jẹ́ 64 64. nípínlẹ̀ Èkó Ìkẹjà Electricity Distribution Company tẹ̀lé pẹ̀lú 55 45. iléeṣẹ́ mọ̀nàmọ́ná Benin àti Enugu jẹ́ 44 44. ti Port Harcourt ní ìpínlẹ̀ Rivers àti Kano jẹ́ 43. Ìbàdàn Electricity jẹ́ 30. Kaduna jẹ́ 25. nígbàtí Èkó Electricity Distribution Company ìyẹn EKEDC nípínlẹ̀ Èkó sì ní oníbàárà 21 ní orí mítà band A wọn. iléeṣẹ́ NERC tó fi aráàlú lọ́kàn balẹ̀ pé gbogbo àwọn oníbàárà tí wọ́n ń gbé owó iná tójú èyí tó yẹ kí wọ́n san lọ fún làwọn yóò dá owó wọn padà pẹ̀lú bónọ́ọ̀sì iná ó pẹ́ tán ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù kẹrin ọdún yìí. bó tiẹ̀ jẹ́ pé iléeṣẹ́ mọ̀nàmọ́ná ti yanjú awuyewuye yòówù tó lè ti bi mímọ ìpele tí oníbàárà kọ̀ọ̀kan wà, síbẹ̀ wọ́n ló dára kí àwọn tí owó iná wọn bá ga ju bó ṣe yẹ lọ tàbí àwọn tí wọ́n ń bẹ̀rù pé iléeṣẹ́ mọ̀nàmọ́ná lè ṣàfikún owó iná tàwọn náà láì fi ti ìpele táwọn wà ṣe gba orí ayélujára wọn lọ láti mọ ìpele tí wọ́n wà dájúdájú. tẹ́ ò bá gbàgbé lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 3 oṣù kẹrin ọdún yìí ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná NERC buwọ́lu àfikún owó iná fáwọn oníbàárà wọn tó wà nípele band A. gẹ́gẹ́ bí mínísítà fọ́rọ̀ iná lórílẹ̀‐èdè yìí Báyọ̀ Adélábù ṣe sọ, ó ní nítorí owó ìrànwọ́ iná tíjọba àpapọ̀ yọ àti owó dọ́là tó gbẹnu sókè ní àfikún ṣe dé bá owó iná àwọn oníbàárà tó wà ní band A. ó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ní ọ̀rọ̀ owó iná tuntun yìí kò ní kàn rárá nítorí àwọn tó wà nípele A yìí kò ju 15 nínú 100 gbogbo àwọn tó ń lo iná lórílẹ̀‐èdè yìí lọ. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.